Ogun abẹ́lé apá kọkànlá. Ọjọ́ kan kò lè gbóná bí ọjọ́ kẹrin oṣù kínní ọdún 1967 lọ́jọ́ tí Yakubu Gowon àti Emeka Ojukwu kọjú ìjà síra wọn ní Ghana. Àsìkò kan ti wà ní Nàìjíríà yìí tí wọ́n máa ń sọ̀rọ̀ kan lẹ́nu. Wọ́n ní on Aburi we stand. Àwọn ọmọ Ìgbò ló kọ́kọ́ máa ń sọ̀rọ̀ náà. Ṣùgbọ́n nígbà tó yá ó di àṣà káàkiri tí kálukú ń sọ on Aburi we stand, pàápàá nígbà tí ọ̀rọ̀ òṣèlú kan bá dé tó fẹ́ le kokoko. Lórí ọ̀rọ̀ Aburi la dúró lé o, ohun tí àwọn èèyàn náà ń wí nìyẹn. Ìyẹn ni pé ìpàdé tí wọ́n ṣe nípa Nàìjíríà ní Aburi nínú oṣù kínní ọdún 1967, àbábọ̀ ìpàdé náà làwọn dúró lé lórí. Ìyẹn ni pé ìpinnu tí wọ́n ṣe níbi ìpàdé náà làwọn èèyàn gbọ́dọ̀ múṣẹ bí wọ́n bá fẹ́ kí Nàìjíríà ní ìlọsíwájú kan. Ṣùgbọ́n òṣè ní ṣáájú ẹkún àbámọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀. Gbogbo àwọn ọ̀tọ̀kùlú ìlú péjú wọn ò rẹ́bọ àbámọ̀ ṣe. Títí di bá a ṣe ń sọ̀rọ̀ lónìí yìí pàápàá, Nàìjíríà kò tí ì rí ọ̀rọ̀ Aburi yìí ṣe. Kò síjọba tó tẹ̀lé ìpinnu ìpàdé náà. Bẹ́ẹ̀ ọjọ́ ńlá kan lọ́jọ́ ọ̀hún jàre. Ọjọ́ tí Yakubu Gowon tó di olórí ìjọba Nàìjíríà lẹ́yìn tí àwọn sọ́jà Haúsá ti fi ìbọn gbàjọba lọ́wọ́ Inrosi pàdé Emeka Ojukwu tí í ṣe gómìnà ilẹ̀ Ìgbò, tó ti takú láti ọjọ́ yìí pé òun kò ní gbà kí Gowon ṣe olórí Nàìjíríà. Lásìkò tí wọ́n pe ìpàdé náà, nǹkan ti fẹ́ dàrú fún Nàìjíríà. Àwọn sọ́jà Haúsá ti gbàjọba, wọ́n gbé fún Gowon, ṣùgbọ́n kò sẹ́ni tó mọ ibi tí wọ́n gbé òkú Inrosi àti ti Adékúnlé Fájuyì sí. Bẹ́ẹ̀ ni wọ́n sì pa àwọn ọmọ Ìgbò rẹpẹtẹ. Bí ẹni pa ẹran ni wọ́n pa wọ́n nílẹ̀ Haúsá. Gbogbo èyí ni Ojukwu ṣe takú pé Gowon kò lè ṣe olórí tòun. Nígbà tó ti hàn sí gbogbo ayé pé ogun ló fẹ́ ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí o, nígbà náà ni àwọn alágbára ayé dìde sí i. Joseph Ankara tí í ṣe olórí ilẹ̀ Ghana nígbà náà sì gbà pé kí àwọn sọ́jà tó ń ṣèjọba Nàìjíríà náà wá ṣe ìpàdé lọ́dọ̀ òun. Ohun tó fà yìí ni pé Ojukwu ti takú pé òun kò lè wá sí Èkó tàbí Benin tàbí ibì kankan nílẹ̀ Yorùbá láti wá ṣèpàdé pẹ̀lú Gowon, ká má tí ì sọ ilẹ̀ Haúsá. Bẹ́ẹ̀ ká sọ tòótọ́, àwọn Gowon náà fẹ́ fi ìpàdé tí wọ́n pe Ojukwu sílẹ̀ kó mú un ni. Bó bá wá síbẹ̀ náà kò ní í padà délé. Ojukwu gbọ́n, ó ní òun kò wá sípàdé kankan o, ó ní àfi bí Gowon bá lè wá ṣèpàdé lọ́dọ̀ tòun náà. Gowon náà gbọ́n, ó mọ̀ pé bí òun bá dé àárín àwọn sọ́jà Ìgbò tí wọ́n ti lé padà sílé wọ̀nyí, kò dájú pé òun náà yóò fi ibẹ̀ sílẹ̀ láàyè. Nítorí bẹ́ẹ̀ ló ṣe ń rán àwọn èèyàn sí Ojukwu pé kó jẹ́ kí àwọn pàdé níbi tí kìí ṣe ìlú àwọn. Bàbá kan ló máa ń rán sí Ojukwu, òun náà ló sì ń ṣe agbódegbà láàrin wọn. Sam Aluko ní Gowon ń rán sí Ojukwu. Níbi tí wọ́n ti ń ránṣẹ́ sí ara wọn yìí náà ni wọ́n ti jọ gbà pé àwọn lè lọ ṣe ìpàdé náà lẹ́yìn odi. Nígbà tí ọ̀gágun Ankara sì gbọ́ pé wọ́n fẹ́ wá sọ́dọ̀ òun, tìdùnnú ló fi sọ pé kí wọ́n máa bọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n dájọ́ tí ọjọ́ pé wọ́n fìpàdé sí ọjọ́ kẹrin oṣù kínní ọdún 1967. Wọ́n sì wà nípàdé náà títí di ọjọ́ keje oṣù náà. Ọjọ́ mẹ́rin ni wọ́n fi wà ní Aburi, ìlú ńlá kan nílẹ̀ Ghana ni. Àwọn tí wọ́n wà níbi ìpàdé náà nìyí o: ọ̀gágun Ankara Joseph Ankara, olórí ilẹ̀ Ghana; ọ̀gágun Yakubu Gowon, ẹni tí wọ́n pè ní olórí àwọn ọmọ ogun nítorí tí wọ́n sọ pé wọn kò tí ì rí olórí Nàìjíríà fúnra ẹ̀; ọ̀gágun Robert Adéyínká Adébáyọ̀, gómìnà Western Region; ọ̀gágun David Ejo, gómìnà Mid-Western Region; ọ̀gágun Emeka Ojukwu, gómìnà Eastern Region; ọ̀gágun Hassan Katsina, gómìnà Northern Region; ọ̀gágun Mobolaji Johnson, gómìnà adarí ìlú Èkó; Alhaji Kamsalim, igbákejì olórí àwọn ọlọ́pàá pátápátá; ológun Akínwálé Wéè, olórí àwọn ọmọ ogun ojú omi; àti ọ̀gbẹ́ni T. Ọmọbárì láti olú iléeṣẹ́ àwọn ológun lÉkòó. Ṣé ẹ rí nínú gbogbo àwọn ológun tí wọ́n wà níbẹ̀ níjọ́ yìí, nínú àwọn tí wọ́n jẹ́ ti Nàìjíríà, Adéyínká Adébáyọ̀ lọ̀gá fún gbogbo wọn nítorí oyè colonel ní tiẹ̀. Bí a bá ti mú un tán, Ojukwu ló kàn, lẹ́yìn náà ló kan Ejo, kí Gowon tó tẹ̀lé, kí Katsina náà tó tẹ̀lé. Ṣùgbọ́n Bọ́lájí Johnson ló kéré jù láàrin wọn nítorí méjọ̀ lòun nínú oyè ológun.
ibi ìpàdé náà pàápàá ńkọ́ níṣe làwọn sọ́jà dúró síta wámúwámú ṣùgbọ́n àwọn sọ́jà Ghana ni o bẹ́ẹ̀ ni àwọn mọ́tò ológun wà níbẹ̀ hẹlikọ́pútà kan pàápàá dúró síbẹ̀ tó ń ṣiṣẹ́ láìsinmi. àwọn èrò ìpàdé náà jókòó yí tábìlì ńlá kan ká wọ́n ń wo ara wọn lójú mákírófóònù wà níwájú gbogbo wọn bẹ́ẹ̀ ni àpótí amóhùndúngbẹ̀mù kan náà wà nítòsí tó ń gbé gbogbo ọ̀rọ̀ tí kálukú bá sọ síta. wọ́n gbé rìkọ́dà kan pàápàá sí ẹ̀gbẹ́ kan ìyẹn ló sì máa ń ká gbogbo ohun tí kálukú bá sọ sílẹ̀ gbogbo bí ọ̀rọ̀ náà ti ń lọ ní kásẹ̀tì rìkọ́dà náà ń ka. nígbà tí wọ́n sì bẹ̀rẹ̀ ìpàdé ọ̀hún àfi bí ìgbà tí àwọn sọ́jà bá pàdé níbi tí wọ́n ti ń gbafẹ́ wọ́n kàn ń sọ̀rọ̀ tí wọ́n ń ṣeré tí wọ́n ń dàpárá ni àfi Ojukwu nìkan ni kò fi taratara yọ̀ mọ́ wọn. ṣùgbọ́n báyìí ni wọ́n ṣe ṣúlẹ̀ odidi ọjọ́ méjì tí wọn kò rí bìkan gidi fi orí ọ̀rọ̀ wọn náà tì sí nítorí wọ́n kàn ń fẹnu pa àwọn ọ̀rọ̀ náà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ ni. àmọ́ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ìpàdé lọ́jọ́ kẹta Mobọ́lájí Johnson sọ̀rọ̀ pẹ̀lú ìtara ó ní gbogbo ibi tí a bá ara wa dé yìí àwọn olóṣèlú ló sún wa sí o kò sẹ́nìkan tí kò mọ ohun tó ń lọ nílẹ̀ wa báyìí o èyí tí àwọn olóṣèlú sì dá sí wa lọ́rùn ló ń jẹ́ òun níbẹ̀ inú mi ò dùn pé àwọn olóṣèlú náà ti tún ń sáré pé kí àwọn wá jókòó kí àwọn wá máa ṣe òfin tuntun fún wa ẹ wò ó ẹ jẹ́ ká fi odidi oṣù 6 ṣèjọba yìí fúnra wa lẹ́yìn náà ni ká tó ronú nípa pé àwọn olóṣèlú kan lè wá ṣòfin fún wa o. bó ti sọ̀rọ̀ yìí ni ológun Akínwáléwé kín lẹ́yìn ó ní wò ó Bọ́lájí ọ̀rọ̀ ló sọ o tí mo bá lè rántí ìgbà tí ẹnìkan ṣẹ̀ mí tó dùn mí débi pé mo lè yìnbọn fún tọ̀hún bí mo bá rí àwọn olóṣèlú yìí ni o káyà fi wọ́n sílẹ̀ kí wọ́n máa bá tiwọn lọ káyé jẹ́ kí wọ́n darí wa ká sì má pè wọ́n sínú ìjọba tá à ń ṣe ohun tó sì fà á tí a fi ń pè wọ́n náà ni pé àwọn ológun tí a gbàjọba gan kò lè dá nǹkan wa ṣe ṣùgbọ́n ní báyìí tí a ti rí ojútùú sí ọ̀rọ̀ ara wa ní báyìí tí a ti lè yanjú nǹkan wa ẹ jẹ́ ká gbàgbé gbogbo àwọn olóṣèlú ìjàre ká máa ṣe ìjọba wa lọ ní tiwa. nígbà náà ni Ojukwu dìde láàrin gbogbo wọn ó ní ẹ̀yin èèyàn mi gbogbo ohun tí ẹ̀ ń wí ni mò ń gbọ́ o mo sì fara mọ́ ṣùgbọ́n bí a bá ní ká máa ṣèjọba wa lọ àwọn nǹkan kan wà tí a gbọ́dọ̀ yanjú ká tó máa ṣèjọba náà lọ ìyẹn ni àwọn ìgbìmọ̀ tí a ní kí wọ́n wá ṣe òfin fún wa yìí fi wúlò nígbà tí ẹ kó ìgbìmọ̀ yìí jọ tí ẹ ní ká fi àwọn èèyàn ránṣẹ́ síbẹ̀ èmi ò fi àwọn olóṣèlú ránṣẹ́ o àwọn ọ̀jọ̀gbọ́n àti onílàákàyè ni mo rán wá o ẹ̀yin lẹ kó àwọn olóṣèlú àdúgbò yín síbẹ̀ ṣé ẹ mọ̀ pé bí a bá ní kí a máa ṣèjọba lọ ó di dandan kí a máa pàdé ní gbogbo ìgbà ṣùgbọ́n èmi fẹ́ sọ fún yín o níbikíbi tí àwọn sọ́jà Haúsá bá wà èmi gómìnà ilẹ̀ Ìgbò kò ní débẹ̀ ṣèpàdé pẹ̀lú yín o jẹ̀bẹ̀tẹ̀ gbé ọmọlé àwọn èèyàn tó wà níbẹ̀ lọ́wọ́ kò sẹ́ni tó lè gbìn nítorí kò sẹ́ni tó tètè mọ ohun tí yóò sọ àfi Mobọ́lájí Johnson ó ní ó tiẹ̀ dáa ó dáa tí ọ̀rọ̀ yìí tún jẹ jáde èmi ti fẹ́ dá wa padà láti àná ṣùgbọ́n n kò fẹ́ kí ẹ sọ pé èmi ní n kò jẹ́ kí ẹ lọ síwájú ni ẹ dúró ná mo fẹ́ béèrè kinní kan ǹjẹ́ a níjọba àpapọ̀ ní Nàìjíríà lónìí yìí ná ṣé a níjọba àpapọ̀ ṣé gbogbo wa ni a sì gbà pé a ní olórí ìjọba àpapọ̀ ohun tó jẹ́ kí n béèrè báyìí ni pé àwọn èèyàn mi máa ń sọ̀rọ̀ kan wọn á ní bí iná kò bá tán lórí ẹ̀jẹ̀ ò lè tán ní èèkàn o tẹ̀rín lójúkú fi dá a lóhùn ó ní bí kálukú yín bá ti fetí sí gbogbo ohun tí èmi ń sọ láti ìgbà tí a ti débí irú ìbéèrè yìí kò ní ṣẹ̀ṣẹ̀ wáyé èmi ò rí ìjọba àpapọ̀ kan ní Nàìjíríà o n kò sì rí olórí ìjọba àpapọ̀ kankan níbì kankan nígbà náà ni Mobọ́lájí Johnson tó ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ pé ohun tí mò ń wí gan nìyẹn ọ̀rọ̀ tí mo fẹ́ kó jáde náà ló ń jáde yẹn ìṣòro wa gan rèé o bí a kò bá sì yanjú ẹ̀ kò sí ibi tí a lè lọ ọ̀rọ̀ náà kò ní níyanjú gbogbo wa wà níbí àwa kan sọ pé ẹnìkan ni olórí àwọn ọmọ ogun fún gbogbo Nàìjíríà ṣùgbọ́n ẹnìkan ní òun kò gbà àfi ká béèrè ká mọ ìdí tí Ìgbò fi sọ pé òun kò gbà ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí lójú tèmi ó ti fẹ́ di ìjà àgbà o ìjà èmi ni mo jù ọ́ ìwọ kọ́ ló jù mí ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ Emeka kí ló dé tí kò gbà pé a níjọba àpapọ̀ ẹnìkan sì ni olórí ìjọba náà
ṣé Ìgbò kò sí lára Nàìjíríà mọ́ ni àbí báwo? Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ẹ kó sọ ohun táwọn Ìgbò ń fẹ́ fún wa gan-an. Ojukwu kò jẹ́ kí ọ̀rọ̀ náà tutù tó fi da òyìnbó palẹ̀. Ṣé òun ló kàwé jùlọ láàrin gbogbo wọn? Ó ní gbogbo ohun tí o sọ ni mo faramọ́ Bọ́lájí, àfi èyí tí o sọ gbẹ̀yìn nìkan. Kò sí ohun tí Ìgbò ń fẹ́ ju ẹ̀tọ́ àti déédéé lọ, ká sì tẹ̀lé òfin tó de iṣẹ́ ológun tí à ń ṣe yìí. Kò sí ìjà àgbà kankan nínú ìyẹn. Tó bá jẹ́ pé ọ̀rọ̀ ta ni yóò ṣe olórí ìjọba àpapọ̀ ni à ń sọ, mo fẹ́ sọ gbólóhùn kan tàbí méjì sí yẹn. Gbogbo yín tí ẹ wà níbí yìí lẹ mọ̀ pé àwa la fọwọ́ sí pé kí ọ̀gágun àgbà Aguiyi-Ironsi jẹ́ olórí wa níjọ́sí. Bí ọ̀gá wa náà bá fẹ́ ṣe kinní kan, gbogbo wa ló máa ń sọ fún un. Gbogbo wa la jọ máa ń fọwọ́ sí ohun tó bá fẹ́ ṣe. Ohun tí mò ń sọ ni pé gbogbo wa la panupọ̀ tí a fi Ironsi jẹ́ olórí wa. Bí kò bá wá sí Ironsi nílé, àfi kí a mọ ibi tó bá lọ, kí gbogbo wa sì panupọ̀ ká fi ẹlòmíì sípò náà. Àfi tí ẹnìkan bá wá rò pé òun lágbára ju gbogbo àwọn tó kù lọ o, tó sì rò pé òun lè fi ọwọ́ rọ́ gbogbo àwọn tó kù sẹ́yìn kí òun jókòó lórí àga. Ẹ wò, nígbà tí ọ̀rọ̀ ìpakúpa yìí bẹ̀rẹ̀ ní ọjọ́ 29 oṣù keje yìí, fún odidi wákàtí 24 gbáko, kò sẹ́nì kankan tó sọ fún wa nílẹ̀ Ìgbò ohun tó ń lọ. Kò sẹ́ni tó pè mí, kò sẹ́ni tó wí nǹkan kan fún mi. Èmi fúnra mi ni mo pe ọ̀gágun àgbà Ògúndípẹ̀. Nígbà tó sì sọ ohun tó ń lọ fún mi, ọ̀rọ̀ kan náà ni mo sọ fún un. Mo ní, ọ̀gá, bí ọ̀rọ̀ ṣe rí yìí, ẹ kéde orúkọ yín kí ẹ sì di ipò olórí àwọn ọmọ ogun mú títí tí a ó fi rí Ironsi. Mo tún sọ fún un pé bó bá ti lè kéde báyìí, láàárín 30 ìṣẹ́jú ni èmi náà yóò kéde pé mo fọwọ́ àti ẹsẹ̀ mi sí pé kó máa ṣe aṣáájú wa títí tí ọ̀rọ̀ tó wà nílẹ̀ náà yóò fi yanjú. David, wo, má bínú sí mi nítorí mi ò sọ eléyìí fún ẹ, ṣùgbọ́n mo sọ fún Ògúndípẹ̀ pé tó bá lè kéde pé òun ni aṣáájú wa, mo ní lẹ́yìn tí mo bá ti fọwọ́ sí, ìwọ náà yóò kéde láti ilẹ̀ Midwest pé ó faramọ́. Jack, Gowon lójúkú ń pè bẹ́ẹ̀ o. Jack, ṣé o mọ̀ pé mo bá ìwọ náà sọ̀rọ̀ lórí tẹlifóònù tí mo sọ fún ẹ pé ohun tó yẹ kí a kọ́kọ́ ṣe ni láti kó ara wa níjàánu, ká sì jẹ́ kí iléeṣẹ́ ológun wa wà ní ìṣọ̀kan, ká sì má fààyè gba àwọn ọmọ aláìlẹ́kọ̀ọ́ kan tí wọ́n wà nínú sọ́jà láti dá nǹkan rú. Ṣé o mọ̀ pé o sọ fún mi pé o fẹ́ di olórí ológun àpapọ̀, mo sì sọ fún ẹ pé ìyẹn kò dáa. Mo béèrè lọ́wọ́ ẹ pé ọ̀nà wo ni o fẹ́ fi gbà di olórí àwọn ológun Nàìjíríà lápapọ̀? Ṣé nítorí pé ìwọ ni olórí àwọn aláìlẹ́kọ̀ọ́ sọ́jà tí wọ́n fìbọn jí olórí wọn gbé tí wọ́n sì gbé e lọ ni? Bí o bá ṣe ìyẹn, a jẹ́ pé ìwọ gan ni wọ́n á máa fi ṣe àpẹẹrẹ àwọn aláìlẹ́kọ̀ọ́ nínú iṣẹ́ ológun lágbàáyé, níbi tí sọ́jà olókùn méjì ti lè torí pé ìbọn wà lọ́wọ́ òun kó pa ọ̀gá ẹ̀ kó sì sọ ara ẹ̀ di olórí. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí a sọ, ṣé o mọ̀ pé ó gbẹ̀yìn mi lọ? Òun pe ara ẹ̀ ní olórí ọmọ ogun Nàìjíríà lápapọ̀, wọ́n wá ní kí n fọwọ́ sí. Kí n fọwọ́ sí kíni? Pé ó di olórí nítorí pé àwọn sọ́jà tí wọ́n jẹ́ èèyàn tiẹ̀ yìnbọn pa àwọn ẹlẹgbẹ́ wọn tí wọ́n jẹ́ ọmọ Ìgbò láàrin òru. Kí n fọwọ́ sí pé ó di olórí nípa pé àwọn èèyàn tí wọ́n gba tiẹ̀ dìde wọ́n jí ọ̀gá àgbà àti olórí Nàìjíríà gbé, wọ́n wá fi ìwọ ṣe olórí. Ṣé ọ̀nà tí èèyàn ń gbà di olórí nìyẹn? Èmi ò lè gbà pé ìwọ ni olórí Nàìjíríà o. Sórí, ìdí tí mi ò ṣe lè gbà ni pé ṣé bí a ní olórí tẹ́lẹ̀, níbo ni olórí náà wà? Ohun tí a ṣàgbọ́ ni pé ó sọnù, ṣé ká má wà ni? Àbí níbo lẹ ti wá a dé? Ẹ tún wo ohun tí Jack ṣe. Ó lóun yan Robert, ìyẹn Adéyínká Adébáyọ̀, láti máa lọ ṣe adelé gómìnà Western Region. Ṣé òun àti Robert ẹgbẹ́ ni wọ́n ni? Ṣé bí ọ̀gá ẹ̀ ní Robert nínú iṣẹ́ ológun? Ohun tó ń bí mi nínú náà nìyẹn, pé tipátipá ni Gowon àtàwọn èèyàn ẹ̀ fi fẹ́ sọ ara wọn di olórí. Bẹ́ẹ̀ kì í ṣe àkọ́kọ́ nìyí tí wàhálà ti ń ṣẹlẹ̀ láàrin àwọn sọ́jà tí wọ́n bá ń ṣèjọba. Ṣùgbọ́n kinní kan wà nínú sọ́jà tí kò ṣeé fọwọ́ pa lójú, ìyẹn náà lẹ̀kọ́ àti kóra ẹni níjàánu. Sọ́jà gidi gbọ́dọ̀ ní ọ̀wọ̀ fún àwọn tí wọ́n bá jẹ́ ọ̀gá ẹ̀, kò gbọ́dọ̀ hùwà àrífín sí wọn rárá. Ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀, àwọn sọ́jà kan da ìlú rú, wọ́n fìyẹn gbàjọba nílẹ̀ Haúsá, l'Ékòó àti nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n wọn ò rí gbogbo Nàìjíríà gbà tán. Bí irú ìyẹn bá wá ṣẹlẹ̀, ohun tó máa ń wáyé ni pé ẹni tó bá jẹ́ ọ̀gá jùlọ nínú àwọn sọ́jà náà ni yóò gbàjọba lójú ẹsẹ̀, kì í ṣe ọmọdé ẹ̀yìn ẹ̀ kan ni yóò dìde. Ohun tí Jack ṣe nìyẹn, ó mú ìwà àìlẹ́kọ̀ọ́ wọ inú iṣẹ́ sọ́jà.
èmi ò sì ní gba ìyẹn. Ohun tó yẹ kó ṣe ni pé kó pe gbogbo wa jọ láti mọ ẹni tí a ó yàn ní olórí nígbà tí kò sọ́gà wa pátápátá nítòsí, kì í ṣe kóhun àtàwọn kan fipá gbàjọba. Níbí yìí ni mo Bọ́lájí Johnson ti dáhùn sí i. Ó ní ohun tí mò ń wí gan náà nìyẹn. Ṣé bí ẹ̀yin náà rí i pé ọ̀rọ̀ ń jábọ́ báyìí? Ibi tó yẹ ká ti mú ọ̀rọ̀ sọ láti bẹ̀rẹ̀ gangan nìyẹn. Ṣùgbọ́n mo fẹ́ fààyè sílẹ̀ fáwọn tó kù káwọn náà dá sí i ká tó mọ ohun tí a ó tún ṣe. Adéyínká Adébáyọ̀ ló kọ́kọ́ sọ̀rọ̀. Ó ní Emeka ti ṣàlàyé gbogbo ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ 29 oṣù kejì ọdún 1966 fún wa àti gbogbo ohun tó tún ṣẹlẹ̀ láti gbà yẹn lọ. Gbogbo wa náà la kúkú mọ ohun tó ṣẹlẹ̀ yìí, ṣùgbọ́n èyí tí a wà yìí, ohun tí a torí ẹ̀ wá bí gan ni bí a ó ṣe yanjú ìṣòro gbogbo tó wà yìí. Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ Emeka kó náà sọ ọ̀nà tí ó rò pé a lè fi yanjú gbogbo ohun tó wà nílẹ̀ yìí o. Àbá tó bá mú wá ni ká gbé yẹ̀wò, ká wo èyí tí a ó bá yọ kúrò àti èyí tí a ó bá fi kún. Ó dá mi lójú pé a ó rí ọ̀rọ̀ náà yanjú. Níbí yìí ni gómìnà ilẹ̀ Haúsá Hasan Katsina ti já ọ̀rọ̀ tirẹ̀ lù pẹ̀lú ìbínú. Ó ní ẹ wo ọ̀gágun àgbà Ankara ti sọ fún wa pé ká má padà sẹ́yìn. Wọ́n ti wí fún wa pé ká má rántí gbogbo ohun tó ti ṣẹlẹ̀, ká má rojọ́ ìyẹn mọ́. Ohun tí a fẹ́ ṣe ni bí a ó ṣe lọ síwájú. Ẹ má jẹ́ ká fa ara wa sẹ́yìn. Kò sẹ́ni tí kò lọ́rọ̀ lẹ́nu láti sọ o. Gbogbo wa la sì lè sọ ohun tójú wa rí àti àwọn ohun tó ti ṣẹlẹ̀ sí gbogbo wa láti ìgbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀. Ṣùgbọ́n ẹjọ́ lèmi ka gbogbo ìyẹn sí bí ìgbà tí a tún rìn padà sẹ́yìn ni. Iwájú ni kí ẹ jẹ́ ká máa lọ. Nígbà náà ni David Ejò tí í ṣe gómìnà Midwest nígbà náà dá sí i. Ó ní lóòótọ́ ló yẹ ká máa wá bí a ṣe fẹ́ lọ síwájú, ṣùgbọ́n a gbọ́dọ̀ fi àwọn nǹkan kan sọ́kàn. Bí bẹ́ẹ̀ kọ́ a kò ní lè lọ síbì kankan o. Bí a ṣe wà yìí, a gbọ́dọ̀ mọ̀ láàrin ara wa pé ìṣòro 4 ló ń kojú àwọn sọ́jà Nàìjíríà báyìí. Ìṣòro àkọ́kọ́ ni pé a kò láṣáájú. Ìṣòro kejì ni pé àwọn ọ̀gá sọ́jà pàápàá kò fọkàn tán ara wọn mọ́. Ìṣòro ẹlẹ́ẹ̀kẹta ni pé ọ̀nà tí a fi ń ṣàkóso àwọn ọmọ ogun wa gbogbo ti dàrú pátá. Bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kẹrin ni ti pé kò sí sọ́jà kan ní Nàìjíríà tó fẹ́ lọ jagun tàbí ṣiṣẹ́ nílùú tí kì í bá ti ṣe àdúgbò tó ti wá. Kálukú sọ́jà ló fẹ́ dúró nílẹ̀ wọn, eléyìí ò sì dáa rárá. Hasan tún fìbínú dáhùn lórí ọ̀rọ̀ tí David Ejò sọ yẹn. Ìyẹn kọ́ ló wà lójú ọpọ́n báyìí. Ọ̀rọ̀ pé a kò láṣáájú lòun ń sọ. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí Bọ́lájí sọ lórí ọ̀rọ̀ Emeka là ń gbé yẹ̀wò. Bọ́lájí sọ pé ká máa tẹ̀síwájú ló wà lójú ọpọ́n. Báwo la ṣe fẹ́ tẹ̀síwájú? Ìyẹn ló yẹ ká máa sọ. David Ejò tún ní ọ̀rọ̀ wo ni ká máa sọ? Ìtẹ̀síwájú o lẹ fẹ́ ní nígbà tí ẹ kò bá láṣáájú, tí ẹ kò ní olórí. Báwo lẹnikẹ́ni ṣe lè tẹ̀síwájú ní irú ààyè bẹ́ẹ̀ yẹn? Bí mo bá ń sọ̀rọ̀ aṣáájú tí mò ń sọ pé a kò láṣáájú, ohun tí mò ń sọ ni pé a gbọ́dọ̀ sọ ibi táṣáájú Nàìjíríà tẹ́lẹ̀, ìyẹn Nrosi wà fúnra wa. Bí gbogbo wa kò bá mọ ohun tó ṣẹlẹ̀ sí Nrosi, kò síbì kankan tí a fẹ́ lọ o. Nígbà náà ni Akínwálé Wé tí í ṣe olórí àwọn ọmọ ogun ojú omi sọ̀rọ̀. Ṣé òun ló dàgbà jù lọ lọ́jọ́ náà láàrin gbogbo wọn? Ó ní ẹ̀yin èèyàn mi, nínú gbogbo yín tí ẹ wà níbí kò sẹ́ni tó láǹfààní tó mi láti rí bí gbogbo kìíní ṣe lọ sí o. Mo wà níbẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ lọ́jọ́ 15 oṣù kínní ọdún tó kọjá. Mo tún wà níbẹ̀ nígbà tí èyí tó ṣẹlẹ̀ lọ́jọ́ 29 oṣù keje ṣẹlẹ̀ o. Mo fẹ́ máa kọ àwọn kìíní yìí sílẹ̀ bí wọ́n ṣe ń ṣẹlẹ̀ ni. Mo fẹ́ máa kọ àwọn ọ̀rọ̀ náà, ṣùgbọ́n mo rò pé èmi náà lè rántí ọ̀pọ̀lọpọ̀ láti inú orí mi yìí. Ṣé ẹ rí ohun tó ṣẹlẹ̀ burú gan ni o? Ṣùgbọ́n ẹ jẹ́ ká gbà pé ohun tó wáyé ti wáyé ná. Ohun tó wà níbẹ̀ báyìí ni ká wá àtúnṣe. Ẹ má jẹ́ ká máa sọ pé ẹnìkan ló jẹ̀bi, ẹnìkan ló jàre. Lọ́jọ́ 29 oṣù keje tí wàhálà yìí bẹ̀rẹ̀, mo wà níbẹ̀ dáadáa o. Gbogbo ẹ̀yin tó kù, ẹ wá bá mi níbẹ̀ ni o, kò ṣojú yín o. Ìwọ Emeka, mo wà níbẹ̀ nígbà tó tẹlifóònù Ògúndípẹ̀. Ohun tí o sọ fún un pé kó gba ipò olórí Nàìjíríà títí Nrosi yóò fi dé ni mo gbọ́ o. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín. Ó ṣòro kí ẹ tó sọ pé kẹ́nìkan gba ipò olórí nígbà tí kò lè pàṣẹ káwọn ọmọ ẹ̀yìn ẹ̀ gbọ́rọ̀ sí i lẹ́nu. Nítorí bẹ́ẹ̀ bí ẹ bá rẹ́nìkan tó ń bú Ògúndípẹ̀ pé kò gba ipò aṣáájú nígbà tọ́rọ̀ náà ṣẹlẹ̀, olúwẹ̀ ò mọ bí ọ̀rọ̀ ṣe jẹ́ ni o. Ẹ béèrè lọ́wọ́ Bọ́lájí. Ẹ béèrè lọ́wọ́ ẹ, òun ló jókòó yìí, orí ẹ̀ ni gbogbo ẹ̀ ti bẹ̀rẹ̀.
òun ló kọ́kọ́ lọ síta ló pàṣẹ fún sọ́jà kan tí kò lókùn nìyẹn bá sọ pé òun kò lè gbọ́dọ̀ kankan sí i lẹ́nu àfi bí ọ̀gá òun bá dé. ní Bọ́lájí bá wá sáré bá mi pé àbí èmi ò rí nǹkan tójú òun rí, ló bá ní kí n wá lọ. mo ní èmi ò lọ o, nígbà tí ẹ̀yin tí ẹ jẹ́ sọ́jà pàṣẹ fún ọmọọṣẹ́ ẹ̀yin tí kò gbọ́, ṣé èmi tí mi ò kì í ṣe sọ́jà tí mo jẹ́ néfì ni yóò wá gbọ́rọ̀ sí lẹ́nu ni? òun tó jẹ́ kí Ògúndípẹ̀ lọ nìyẹn. ṣùgbọ́n ọmọ sọ́jà Haúsá náà tún sọ fún Ògúndípẹ̀ pé òun ò lè gbọ́rọ̀ sí lẹ́nu àfi bí ọ̀gá òun tó jẹ́ ọmọ Haúsá bá dé. ṣé ẹ̀yin náà rí i pé ọ̀rọ̀ náà kò kéré? báwo l'Ògúndípẹ̀ ṣe fẹ́ gba ipò aṣáájú nírú ipò bẹ́ẹ̀ yẹn? èyí tí mò ń wí yìí olú iléeṣẹ́ àwọn ọlọ́pàá ló ti ṣẹlẹ̀ o. lẹ́yìn tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ní a ṣẹ̀ṣẹ̀ tún bẹ̀rẹ̀ ìdúnàdúrà. èmi fúnra mi ti wádìí, mo mọ bí Jack ṣe dé báràkì àwọn sọ́jà níkẹjà, mo sì mọ̀ pé òun náà kò mọ̀ pé òun lè di olórí, wọ́n mú un sílẹ̀ lọ́hùn-ún ni. lẹ́yìn ìyẹn sì ni Jack tí Ògúndípẹ̀ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ láàrin ara wọn. mo wà níbẹ̀, ojú mi ló ṣe. ìgbà tí wọ́n bá ọ̀rọ̀ wọn débì kan, wọ́n wá fi lọ̀ mí, wọ́n ní kí n fún àwọn nímọ̀ràn. ohun tí mo sì sọ tẹ́lẹ̀ náà ni mo tún sọ fún wọn. ẹnìkan kò lè fi ara ẹ̀ ṣọ̀gá bí àwọn ọmọọṣẹ́ tó wà lábẹ́ ẹ̀ kò bá gbọ́rọ̀ sí lẹ́nu. Bob, ìyẹn Adéyínká Adébáyọ̀ pàpà wà lọ́dọ̀ mi nígbà náà. ṣé ẹ rí i, mo tún fẹ́ sọ ohun tí mo sọ fún yín lẹ́ẹ̀kan yẹn. bí Jack kò bá gbà láti ṣe olórí wa nígbà tọ́rọ̀ yìí ń gbóná, Ọlọ́run nìkan ló mọ ohun tí ìbá ṣẹlẹ̀. àwọn èèyàn kò mọ̀, àwọn èèyàn mọ ohun tí ojú wa rí láàrin ọjọ́ ìṣẹ̀lẹ̀ yìí. kálukú kan ń sọ tiẹ̀ ní. nígbà tí wàhálà gbóná yẹn, bí ẹnikẹ́ni bá gbà láti ṣe olórí Nàìjíríà nígbà náà, mo gbédìí fẹ́ni bẹ́ẹ̀ o, ọkùnrin ni. ẹni tó ṣáájú wa tí a fi lè gba ẹ̀mí àwọn èèyàn bíi mílíọ̀nù 65, ìyẹn gbogbo ọmọ Nàìjíríà là. iṣẹ́ ló ṣe o. àbí tí gbogbo Nàìjíríà bá parẹ́ nítorí ọ̀rọ̀ náà ńkọ́? ẹ jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ ipò àtagbára, ẹ jẹ́ ká gbàgbé ìgbéraga wa. ọkùnrin yìí, ìyẹn Jack tí ẹ̀ ń wò yìí, òun ló dìde tó sì gba ipò náà. gbogbo ìlú sì ti gba tiẹ̀. ẹ jẹ́ káwa náà gbà á wọlé gẹ́gẹ́ bí ológun. bí gbogbo yín bá tiẹ̀ ń ṣakọ nísìnyìí, ṣebí nítorí pé ẹ jẹ́ gómìnà ni? bóyá lẹ mọ̀ pé èmi yìí wà nínú àwọn tí wọ́n yàn yín sípò náà nínú oṣù kínní ọdún 1966. kò sẹ́ni tó di gómìnà nínú yín tí kì í ṣe pé èmi ni mo fọwọ́ sí. bí èmi bá wá lè gbé ipò mi tì sẹ́gbẹ́ kan, tí mo gbàgbé ìgbéraga, tí mo ní kí Jack ṣáájú wa, ṣé ẹ kò mọ̀ pé ó ní nǹkan tí mo rí ni? kíní kan ni mo fẹ́ sọ o, mo sì ti sọ ọ́ tipẹ́, ọmọ ogun ojú omi lèmi. iṣẹ́ tó sì wù mí láti máa ṣe nìyẹn. sọ́jà lẹ́yìn náà, iṣẹ́ tó yẹ kí ẹ máa ṣe nìyẹn. a kì í ṣe olóṣèlú o. ẹ jẹ́ ká fi òṣèlú sílẹ̀ fáwọn tó ń ṣe é, ká má bá wọn dá sí i. bí a bá ti yanjú ọ̀rọ̀ yìí, ká tètè gbé nǹkan wọn padà fún wọn kí wọ́n máa bá yí. ní ti ń rọ́ sí, èmi náà faramọ́ ká sọ ohun tó ṣẹlẹ̀ sí i fúnra wa níbí ìbáyìí, kí a sì lọ kéde kí gbogbo ìlú mọ̀. èyí tí à ń sọ pé a kò rí, àwọn kan ló jí gbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ látọjọ́ yìí tó gẹ́. ẹ jẹ́ ká sọ fún gbogbo ìlú ohun tó ṣẹlẹ̀ sí. lẹ́yìn tí a bá ti kéde ohun tó ṣẹlẹ̀ sí, ká ṣẹ̀yẹ tó bá yẹ ká ṣe fún olórí orílẹ̀-èdè wa ni. a sì gbọ́dọ̀ ṣe àyẹ́sí tó bá yẹ fún un. lẹ́yìn tí a bá ti ṣe bẹ́ẹ̀, ẹni tí a bá yàn gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè, ká jẹ́ kó máa ṣèjọba ẹ̀ lọ, kí gbogbo wa sì tì í lẹ́yìn. èyí tí a para wa àtàwọn èèyàn yìí ti tó gẹ́. èyí tí a tẹ ẹ̀jẹ̀ sílẹ̀ yìí tó gẹ́. àwa tí a kò lè dá èèyàn, tí à ń pa àwọn tọ́lọ́run dá. ẹ jẹ́ ká kéde ohun tó ṣẹlẹ̀ sí Nrósì lẹ́ẹ̀kan. ká kúkú jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé Nrósì ti kú, ká sì ṣẹ̀yẹ tó bá yẹ fún un. ó tàn. lẹ́sẹ̀kẹsẹ̀ ni Ojukwu tún fò dìde. bó ti ń làágùn lójú ẹ̀ pọ́n, ló bá tún tẹnu bọ̀rọ̀. ẹ ó máa pàdé wa láìpẹ́ jọjọ. Ọláyíwọlá Alága ló ń tú pẹrẹpẹrẹ ètò ogun abẹ́lé yìí fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.